làbá sánmọ̀ níbẹ̀. Bẹ́ẹ̀ni bàbá. Ó di dandan ayé là ó fi sí. Ilé làbá lẹ̀ níbẹ̀. Ó di dandan ó fi sáyé lọ. Tí ó bá padà ó di dandan kó fi mí sáyé lọ. Ọlọ́run dákun mọ́ tán náà dánwò. Àtọ̀ tí ìbànújẹ́ sí ilé ayé làálàá tó dédé lẹ̀. Ọlẹ́ni wá ìrọ̀lá lágbára. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillah. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. أدا قول دولون الحمد لله. جاتي بفوان أبو محمد صلى الله عليه وسلم. وكيل أبو مفسر لا يي أبو مفسر أبدا فمولي وكما شاء مكي Ọlọ́run ni yóò bàjẹ́ fún yín. Allahumma àmín. Mo kí Honorable Mulikat Adéọlá ẹ ṣe wọn jẹ́ mà Ọlọ́run kọ́ máa ṣe bá wa dúró tì í. Allahumma àmín. Àmín. Kí gbogbo ẹ̀yin ọmọ olókùú lápapọ̀ Ọlọ́run kọ́ máa ṣe bá wa dúró tì í. Allahumma àmín. Ọlọ́run ò ní fi yín lẹ̀. Àmín. Mo kí gbogbo àwọn opó tí bàbá fi lẹ̀ Ọlọ́run ò ní jẹ́ dààmú lẹ́yìn wọn. Allahumma àmín. Mo kí aláàjì wa kóró Ọlọ́run kó má ṣe bá mi ṣe dáadáa fún yín. Àmín. Tí ìbá ṣe pé ó nira fún mùsùlùmí láti kí àwọn útúbà tánu náà bí ní ká máa ké fẹ́ni tí ìṣe mùsùlùmí lẹ́yìn ikú yìí. Sallallahu alaihi wasallam. Kò yẹ ká dìde ń bí dọ̀la. Allah. Nítorí àwọn nǹkan ńláńlá tí a kálà ṣe. Níjọ́ tí mo wá kí àwọn opó nígbà tí a kálà jáde láyé tí mo wá kí àwọn opó àtàwọn ọmọ fún àwọn ìyá wa nínú ilé mo ní ẹ fọkàn balẹ̀ ìyà ò ní jẹ yín lẹ́yìn ikú àkàlà àfi tí kì í bá ṣe pákàlà ṣàánú èèyàn lókun. Allah. Wọ́n sọ kínní kan jọ́ kan tí akálà ṣe fún èmi ṣùgbọ́n tí akálà fún rẹ̀ ò lè mọ̀ pé òun ṣe bẹ́ẹ̀ fún mi láyé. Allah. During my undergraduate days ní University Ìbàdàn nígbà náà ni akálà jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Allah. Wọ́n wá ń fún àwọn student ní bursary wọ́n fún gbogbo ọmọ Ọ̀yọ́ state ní 5,000 naira lọ́dún náà lọ́wọ́. Allah. Àwa táwa jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ lábẹ́ Ògbómọ̀ṣọ́ Student Union tèmi náà jẹ́ ìkan pàtàkì lára wọn. Akálà fi 10,000 naira kún ti wá lápò ara tiẹ̀ torí ìpẹ́ni tó jíṣẹ́ fún wa sọ pé ṣe ti gba 5,000 alá ti gbà á. Wọ́n ní Akálà ní mélòó ni àwa tá a jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ aṣọyé wa. Excellency ní káwọn fún wa ní 10,000 naira sí. Ọdúnbélé nígbà tá a wà ní LAUTECH ní ìjẹta mo sọ eléyìí ń bẹ ṣùgbọ́n yẹ kí n tuntun sọ for the purpose of emphasis kẹlòmíì náà lè ṣàǹfààní látàrẹ. Nígbà tí mo di ìmáàmù ọlẹ yìí Adébáyọ̀ Christopher Alao Akálà ni olóṣèlú àkọ́kọ́ tó kọ́kọ́ wá kí mi. Allah. Nílé ní inú ilé. Bẹ́ẹ̀ni. Àwọn èèyàn kan pọ̀ sí wa o ṣáájú tiẹ̀ o àwọn kan tiẹ̀ wà táwọn ò lọlé ní bàbá wa rẹ̀ Hajj Mansur Èjìdé bí ìgbà táwọn ò lọlé. Bẹ́ẹ̀ni. Àwọn ò lọlé wọ́n ń tẹ́kì à ń tọ́lọ̀ ní kí wọ́n máa tẹ́kì à ẹ̀. Ìgbà tí Akálà dé Akálà ṣe nǹkan méjì ẹyọ̀kan ni mo sọ ní ìjẹta màá sọ méjèèjì papọ̀ lẹ́nu. Allah. Akálà wọlé ó lọ báyìí náà ẹ má bínú mi ìgbọ́ mi ìmọ̀ ó yẹ kájọ wà bẹ́ẹ̀ ni ẹ má bínú bí ìgbà tó ṣe pé tí yóò bá ṣe bẹ́ẹ̀ máa nà. Fọlá tẹ̀kìtù bí káfí kankan ìránṣẹ́ yìí. Ẹ mọ̀ pé irú ẹ̀bẹ̀ tí Akálà ń bẹ̀ yẹn ó ju ẹ̀bẹ̀ pé bá a bá bẹ̀bẹ̀ à ń yíya o bá a bá bẹ̀bẹ̀ wọ́n á lù wá o bá
bàbá bẹ̀bẹ̀ wọ́n bá wa wí o òun ni irú ẹ̀bẹ̀ tákàlà ń bẹ̀ meanwhile ní agbára kankan tí mo lè sà láti fi nǹkan ṣe àkàlà. Fàlà tẹ̀kìtù bí káfíńkà gan-an ṣe kí lákàlà ṣe ń jọ yẹn àkàlà respect office yẹn not the person in the office. ìyẹn lálákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì èmi wá dìde àkàlà ń sọ̀rọ̀ yẹn bọ̀ láti ta ní o sẹ́wọ̀n kí èèyàn bá sọ̀rọ̀ bọ̀ láti ẹni ọ̀nà ilé èmi wá dìde pé ẹni tó ń wọnú ilé bọ̀ yìí ẹni ńlá ni torí báwo yẹn ti wá sọ fún mi nílé pé àkàlà ló ń bọ̀ èmi náà pé àkàlà mo wá tó ń tún ara mú pé àkàlà Allahu Akbar. Fàlà tẹ̀kìtù bí káfíńkà gan-an ṣe mo wá tún jókòó àkàlà wa wọlé bákàlà ṣe wá wọlé èmi wá dìde lórí ìjókòó láti kí àkàlà káàbọ̀ mo wá nawọ́ aláwọ̀ àkàlà sọ fún mi pé ìmáàmù mi lè gba owó yẹn pé ní kí ló dé ẹgbẹ́ ọwọ́ ọ̀rẹ́ ara mi lè gbọ́wọ́ wọ́n sọ ọ̀rọ̀ kan ìyẹn fọ́nì màá sọ yẹn náà ìyẹn fọ́nì wọ́n kọjú sí ẹni tó jọ wọlé pé ṣé àwọn ìmáàmù kì í máa wọ ìpèbí ni. mo wá ń wò pé wọ́n sọ túmọ̀ ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n èmi fúnra mi analyse ẹ̀ mọ̀dẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀. wọ́n sọ fún mi pé ìgbà tí wọ́n sọ yẹn fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn ṣé àwọn ìmáàmù kì í máa wọ ìpèbí ni ẹni yẹn kàn rẹ́rìn mo gbọ́ mi sọ kankan. wọ́n wá ní ìmáàmù ẹ jókòó àbúrò rárá wọ́n ní no just have to sit down. mo ní kí ló dé wọ́n ní you may be younger than who you are. You are occupying a very big office. Fàlà tẹ̀kìtù. ẹnìkan kan ò gbọ́dọ̀ wọlé mọ́ kẹ́ ẹ dìde àbí bàbá sọ̀rọ̀ nìkan. ẹnìkan kan ò gbọ́dọ̀ wọlé kẹ́mi wá dìde pé mo fẹ́ kí ẹni yẹn àbí bàbá sọ̀rọ̀ nìkan. Yasuruka fil qiyamati antawahu. torí bẹ́ẹ̀ kí n jókòó èrò ọmọ wa jókòó tán ẹ wo bí àkàlà ṣe tó ẹ wo bọ́ ṣe tó yẹn ẹ tí wọ́n ti fi sí ìkí yẹn ẹ bọ́ ṣe tó yẹn bẹ́ẹ̀ náà náà ṣe lọ ọ̀lẹ̀ tán fi kí mi. Wà máa ní ẹ̀ka tí bí ní ìlà sayafuna. nígbà wọn kí mi bẹ́ẹ̀ tán mo ṣẹ̀ṣẹ̀ wá gbà wọn lọ́wọ́. a ṣẹ̀ṣẹ̀ wá gba ọwọ́. ẹ̀rọ àtọ́jáde ni mo wá ìntàpírìtì ṣé àwọn ìmáàmù kì í máa wọ ìpèbí. mo á rí i pé tí wọ́n ń sọ ni pé ká sọ pé wọ́n ti mú mi wọ ibìkan tí wọ́n orientate mi ni màá mọ̀ pé kò yẹ kí n dìde kí àwọn. mo rò pé clear. àgbọ́yé. torí bẹ́ẹ̀ ẹni tó dùn mí láàrin mi àti Ọ̀túnba Dr. Christopher Alao Akala òun ni pé wọ́n jẹ mí ní ìwọ̀ kan tó yẹ kí n pé fún wọn tí mi pé fún wọn tó fi jáde láyé. wọ́n jẹ mí ní ìwọ̀ kan mo ní responsibility kan tó yẹ kí n ṣe ṣùgbọ́n mi láǹfààní àti ṣe ọjọ́ tá a mú pa afẹ́ ṣe Ọlọ́run máa lágbára o. gbogbo àwọn tí wọ́n wá kí mi lé ni mò ń lọ kí padà ń kọ̀ọ̀kan tí n bá ti délé tiẹ̀ mo ṣe ń bọ̀ tó bá jẹ́ o ti wá kí mi o. bẹ́ẹ̀ni. so ìjà tó wà láàrin mi àti ọ̀nàrẹ́bù mi nìyẹn o àtàdéhùn kan ṣe fún mi o lórí ẹnu mi lè wò pé àdéhùn kí ni wọ́n ṣe àdéhùn báwọn bọ̀ wá kí mi lé wọn wá yìí tí ì wá gbogbo bẹ́ẹ̀ lọ. bá kí wọ́n lé àwọn àjọ ládéhùn àti àwọn aids tèmi àtàwọn aids wọn wípé a máa wá ní 12 noon ní 12:1. àdéhùn wa nìyẹn tó bá da aago 12 lọ́jọ́ 12 January ìjọ yẹn là ń bọ̀ àwa ti wá múra torí à ń palẹ̀ mọ́ bá ń lọ sọ́dọ̀ former governor of Oyo State Gbọ̀bàdúà of Ògbómọ̀ṣọ́lá à ń palẹ̀ mọ́ bá ń bọ̀ lọ́dọ̀ wọn nínú àwọn tá a jọ máa ń káàkiri bàbá wa Jánásì àgbà àwọn kan sáré wọlé mi wọ́n ní ibi tá a máa ń lọ wọ́n ní àti mo ti múra ká máa lọ lọ́rọ̀ ni wọ́n ní wọ́n wà bẹ́ẹ̀ báyìí tó bá yára ẹ̀rọ ìsọkúsọ o ṣé bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bá
olùkọ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bá wọn sọ̀rọ̀ tán láàárọ̀ yìí náà wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n lè ní ìṣẹ́sẹ́lẹ́sì wà ní wọ́n ní bẹ́ẹ̀ ni àkíwálẹ̀ wọn sọ fún mi lọ́sọ̀sọ́kúsọ o níjọ́ tí mo fẹ́ pé ìwọ mi ni wọ́n jáde láyé. ọ̀la mi kẹ̀tì bí mi ńlá ṣayẹ fún mi. ṣé ìwọ méjì ni mo fẹ́ pé ìkan bẹ̀ ni pé wọ́n wá kí mi kémi náà wá kí wọn. ọ̀yùbù kì í dára máa kàtà bá tí ọ̀dà yẹn. ìwọ ẹlẹ́ẹ̀kejì òun ni ìwọ tí mo máa ń pé tí n bá lọ kí gbogbo ẹni tí kì í ṣe mùsùlùmí lé látìgbà tí mo ti dórí àyè yìí mo ní responsibility kan tó ṣe pé gbogbo ẹni tí kì í bá ti ń ṣe muslim tí n bá lọ kí n lé ni mo máa ń pè ìwọ yẹn fún. ìyẹn dùn mí ju ti alákọ̀ọ́kọ́ yẹn lọ. kí ni ìwọ náà gbogbo àwọn tí mo ti lọ kí lé tí wọ́n ń ṣe mùsùlùmí ẹbí wọ́n léèrè àfi tí àsìkò bá há ibì kan tásìkò ti há òun nígbà tá a lọ sọ́dọ̀ Mègídà àsìkò há gan-an torí páwọn náà ní program kan tó ń ṣe ń jẹ́ náà. ìgbà tí mo lọ kí alápà ní ọ̀kí àpà mo pé ìwọ yẹn fún wọn. ìgbà tí mo lọ kí bàbá wa baálẹ̀ mọ́sífà mo pé ìwọ yẹn fún wọn. kí ni ìwọ náà mo júwe Islam fún wọn. ìgbà tí mo lọ kí alápà mo júwe Islam fún wọn. ìgbà tí mo lọ kí bàbá wa baálẹ̀ mọ́sífà mo júwe Islam fún wọn. ẹ mọ̀ pé ìwọ ni mo pé ìwọ tèmi nìyẹn. mo wá wò pé tí n bá dé ọ̀dọ̀ bàbá wa Christopher Alao Akala máa pé ìwọ yẹn fún ọ pé máa júwe Islam fún wọn. ká sọ pé mo rí júwe fún wọn ni bóyá mi ìbá má bànújẹ́ púpọ̀ nígbà tí wọ́n jáde láyé. ìmáàmù nínú responsibility rẹ ni pé wàá fi dáadáa báwọn èèyàn lò kí ẹ̀sìn tó ń ṣe lè wù wọ́n ṣe. ìṣesí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ló jẹ́ kẹ́lò lè jìnnà sí Islam. torí bẹ́ẹ̀ láǹfààní àti sọ fún Alao Akala pé kó máa bá wa ṣe Islam. torí pé bí dáadáa wọ́n ṣe pọ̀ tó yẹn ẹni tó máa dùn mọ́ lálùkì àmọ́ ni pé nígbà táwọn náà dùn bá ṣáájú káwọn náà bẹ̀rẹ̀. Will you not be humble to point your hand at him? You will be ẹ̀kọ́ oríire. Alao Akala sanwó iléèwé mi lọ́dún mẹ́ta. 200 level, 300 level, 400 level. Bẹ́ẹ̀ lọ 15,000 lẹ́ẹ̀mẹ́ta 200 level, 300 level, 400 level. 15,000 naira lẹ́ẹ̀mẹ́ta mo dẹ̀ san school fees 12,000 naira ń bẹ̀ mo gba change 3,000. bẹ́ẹ̀ bá dẹ̀ ní 3,000 naira lásìkò tí mò ń sọ yẹn ó máa stock ilé pẹ̀lú food stuff. ẹ̀sùn ìlànà síta sábìdì kùlù bẹ́ẹ̀ ni. ń sọ̀rọ̀ àlè jamila bi kulli sa'yin. wà bá sọ̀rọ̀ ìlàbìlà bí kulli sa'yin. ṣé ẹni téèyàn bá mọ dáadáa ṣe ẹgbọ́n tí mo fẹ́ lù dáadáa. téèyàn bá mọ dáadáa ṣe dáadáa yẹn kó pọ̀ o. kó o sì tẹra mọ́ dáadáa yẹn kó o ṣe gan-an rẹpẹtẹ. má jẹ́ kó ní ẹ lára láti máa ṣe dáadáa. ní kápáláyé tó bá ní kápáláyé bó ṣe lè kó kéré tàbí pọ̀ tó fi ṣe dáadáa sáwọn èèyàn. Very invest in a human being. ìtàlì máa ń gbàgbọ́ tó ṣe dáadáa ànábì àpọ́nlẹ́jì ẹ̀. àṣetàlì níjọ́ tó ṣe dáadáa ànábì àpọ́nlẹ́jì ẹ̀. sàbẹ̀ kan lọ́wọ́ pàdé àṣetàlì lójú ọ̀nà. ọ wá sọ fún un pé ṣé o fẹ́ bọ́ lọ́wọ́ èṣù ni àmọ́ fẹ́ bọ́. tó o bá ti ká tùrùkù sí agbára ìmí àṣetàlì ò ní ká ẹ̀. kò lágbára òun àṣetánì o ó lágbára àṣetánì ò ní ka ẹ̀ torí pé kò júwe ara ẹ̀ fẹ́ nìyẹn bá ṣetánì lòun kò sọ fún sàmì yẹn bá ṣetánì lòun àṣetánì kan wà ní ìwà èèyàn ló wá bá ẹ nìyẹn ó ní ṣé o fẹ́ bọ́ lọ́wọ́ àṣetánì ò ní bẹ́ẹ̀ ni tó o bá ti fẹ́ bọ́ máa kayá kùkù sí agbára àṣetánì ò ní ka ẹ̀. ó wá padà délé ó wá sọ bá nàbì pé tó ẹni tó wíre o ànábì ní wàá dá ẹ̀ka ṣàìtọ́ jọ̀rọ̀ ni tó rí yẹn èṣù gan ni ó kàn wọ aṣọ èèyàn ni ìdánilórí lórí. wọ́n máa ń sọ̀rọ̀. ìdánilórí tí wọ́n wò yẹn onírọ́ ni irọ́ ló máa ń pa ò kì í sòótọ́ o ṣùgbọ́n eléyìí tó sọ fún ẹ yẹn òótọ́ ni. sọ̀rọ̀ sí fún ọ̀nà léèjì dáadáa tóun náà ṣe tóun ti gbé
kì í ṣe mùsùlùmí ànábì lábíjọ. wà máa sọ̀rọ̀ ìròyìn èèyàn tá a máa ń rò ìròyìn tá a máa ń rò nígbà téèyàn bá ń bẹ láyé ọ̀tọ̀ ni ìròyìn tá a máa ń rò nígbà téèyàn bá kú ọ̀tọ̀ ni. náà ọ̀nà ìbú ní ká má jókòó wájú mi ẹni tí èmi lè máa bi wọ́n léèrè ni pé kí lẹ ṣe kí lẹ fẹ́ ṣe ìyẹn ló fìtì àwọn kí lẹ ṣe kí lẹ fẹ́ ṣe mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí àwa wo ń tán láwọn ṣe yẹn àkànlẹ̀ jẹ̀ pé yes wọ́n ṣe lóòótọ́ just like mo ṣe sọ ń jímọ̀ níjọ́ tí mo lọ sí Muslim Grammar School mo sọ pé mo bá project kan ń bẹ̀ Alhaji Amúlíká ni wọ́n facilitate ẹ̀yin tẹ́ bá wà ń jímọ̀ níjọ́ náà ẹ̀ máa mọ̀ pé mo sọ bẹ́ẹ̀ mo ní mo bá project kan náà ń bẹ̀ ICT Center Senator Buhari ni wọ́n ṣe project ẹni pé mo sọ ń jímọ̀ ìròyìn ti yín nìyẹn níta bá rí tẹ̀ ń ṣe báyìí tó bá ti fojú rí à ń sọ fún gbogbo ayé tí ìròyìn ẹ̀ lórí yín o ní ìdẹ̀mí tí ìròyìn ẹ̀ ẹ̀yin náà ò ní tí ìròyìn tèmi náà á jọ ṣe pẹ́ èyí tí mo sọ yẹn nìkan láṣì máa ṣe for now ká máa béèrè kí lẹ ṣe kẹ́ ẹ máa fi hàn wá ká pọn lẹ́ẹ̀jì ẹ̀ ká tún bí léèrè bí lẹ kí lẹ fẹ́ ṣe kí n tẹ́ ẹ ṣe kó wàá sú ọ̀wá pẹ́ ẹ fẹ́ ṣe ń tẹ́ ẹ lẹ́ẹ̀ ṣe yẹn ká dẹ̀ sọ fún gbogbo ayé pé kí wọ́n dìbò fún yín. mo rọ gbogbo wa lápapọ̀ ẹ jẹ́ a ṣe dáadáa ẹ jẹ́ a ṣe dáadáa ká lè rí dáadáa ròyìn nígbà táwa náà bá lọ subhana rabbika.